nǹkan táwọn èèyàn wá ń sọ ni wípé ṣé kìíní yóò ṣeé ṣe bẹ́ẹ̀ o pé Wasiu Ayinde jó lórin ǹjẹ́ wọ́n wà á gbà bí o pé kó lórin ọjọ́ ọba ń Jẹ̀bú. ta ló máa kọrin fún APC àbí ṣé ẹ máa fi Àwùjalẹ̀ ẹ fi àpèrè sílẹ̀ ẹ wá gbé mic ẹ tún máa kọrin ni ẹ jẹ́ pé ẹ kọ́ra èèyàn tó yẹ fi ń joyè láwùjọ èèyàn pàtàkì èèyàn tó ní sùúrù ẹ̀yin ò ní sùúrù rárá ẹ ti wà too controversial jù. ó ní ọ̀rọ̀ ni yóò sọra rẹ̀ ọ̀rọ̀ ni yóò sọra rẹ̀ ẹ jẹ́ kí ìyàwó ọ̀nà ọmọ ọkọ ọ̀rọ̀ ni yóò sọra rẹ̀. ṣé kìí ṣe pé ìyàwó ti fẹ́ na ọmọ ọkọ ń Jẹ̀bú báyìí. ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn màṣá náà rèé o mo tún ti dé bí mo ṣe ń dé ẹ láìkí ibi tí peace bá wà. àwọn ọmọ Ìjẹ̀bú ni kán dìde wọn gbọ́dọ̀ gbà fún owó ṣòro Wasiu là ń wá ìtìjú ni ó máa jẹ́ fún wa tí Wasiu bá jọba o ìtìjú because out ló máa gbọ́ sórí oyè Ìjẹ̀bú yẹn aláti bẹ̀ ọ̀wọ́n tó ti wọ́ọ̀sì jù lọ náà máa du òpó yẹn tó bá yá. ṣùgbọ́n ẹ ká bá èso òdodo ọ̀rọ̀ wàláì tàláì ẹ lè jọba wàláì. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀. lórí lẹ́tà tí K1 the ultimate kọ wípé òun fẹ́ dupò ọmọ oyè gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú ó náà ni onírúurú àwọn èèyàn gbé kò yẹnu lórí ayélujára bàbá wa Kọ́lá Olóòtú wọ́n máa sọ púpọ̀ nípa ipò tí K1 the ultimate fẹ́ dù gẹ́gẹ́ bí Àwùjalẹ̀ tilẹ̀ Ìjẹ̀bú bẹ́ẹ̀ ò bá gbàgbé ní ìkànnì yìí la fi tó wa létí nípa bí àwọn kan ṣe sọ wípé K1 the ultimate gan tá à ń sọ yìí kì í ṣe ọmọ Ìjẹ̀bú tìka lára rẹ̀ wọ́n ní pé ọmọ Èkìtì ni o nítorí pé bẹ́ẹ̀ bá pẹ́ lára ọ̀sẹ̀ ìdọ́sẹ̀ ni pé ó ti pẹ́ nílẹ̀ Ìjẹ̀bú ló ṣe pẹ́rẹ́ níjẹ̀bú wípé pàápàá jùlọ kì í sọmọ ilẹ̀ Ìjẹ̀bú ó náà ni àwọn èèyàn wá ń gbé pò yẹn lórí ayélujára pé K1 the ultimate kì í sọmọ Ìjẹ̀bú bẹ́ẹ̀ sì ni pẹ̀lú oyè Àwùjalẹ̀ òtọ́sì níbi tí àwọn èèyàn lẹ́ẹ̀kan àwọn ọmọ oyè tí wọ́n ti fowó kọ́lẹ̀ tipẹ́ tó sùn wọn sì kún bí ẹ ṣe pé àwọn ní fámú láti dánmọ oyè wọ́n ní ó túmọ̀ sí pé K1 the ultimate ìyẹn Wasiu Ayinde ó fẹ́ lo ipò òṣèlú gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ àti ẹni tó ń kọrin fún ẹgbẹ́ APC láti fi ọwọ́ òṣèlú bọ́ kínní ọ̀hún ni láti di ẹni tó máa di Àwùjalẹ̀ fún Ìjẹ̀bú Òde lápapọ̀ ẹ wá gbọ́ ibi tí àwọn èèyàn ti ń sàwọn ọ̀rọ̀ yìí wọ́n wá bi K1 the ultimate léèrè pé tí ó máa gbé máìkì lẹ̀ àbí gẹ́gẹ́ bí ọba yóò máa kọrin ní òde àbí kò ní kọrin mọ́ ó náà ní ń kọ àwọn èèyàn lóminú tí wọ́n ń béèrè lọ́wọ́ K1 the ultimate ẹ máa gbọ́ àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n fi fọ́nrán ọ̀hún wò wá bí àwọn èèyàn ṣe ń sọ lórí ẹ̀ àtàwọn ọmọ oyè ń tán rí sọ̀rọ̀ ọ̀hún nípa ohun tí K1 the ultimate lòun fẹ́ ṣe wọ́n ní K1 the ultimate máa ń dá wàhálà lẹ̀ níbikíbi tó bá ti rí pé ó ń tòrò ní ẹ wo ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ tí wọ́n fi hàn wá nínú fọ́nrán yìí àwọn tí wọ́n sọ̀rọ̀ ńbẹ̀ pọ̀ gan ni ọmọ oyè gan sọ̀rọ̀ ńbẹ̀ ẹ wo bó bá jẹ́ gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá àbẹ́ ti di lólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀ à ń bẹ̀ yín ni ẹ bá wa tẹ̀ ẹ́ ẹ̀já bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́ ẹ wá má gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀ ẹ̀já gbọ́n táwọn èèyàn lẹ́ẹ̀kan sọ ńbẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ ni wọ́n fi hàn wá ẹ̀já sí àìtù ọ̀hún ẹ̀já láìkè ẹ̀já pé kálé ẹ̀já bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó bá wa dọ̀rẹ́ ẹ̀já máa bẹ́tù ọ̀hún bọ̀. now ẹ̀yin ni olórin APC election bọ̀ 2027 àbí now tẹ́yìn bá jọba èyí tẹ́ lè jẹ́ o ta ló máa kọrin fún APC. nǹkan táwọn èèyàn wá ń sọ ni wípé ṣé kìíní yóò ṣeé ṣe bẹ́ẹ̀ o pé Wasiu Ayinde jó lórin ǹjẹ́ wọ́n wà á gbà bí o pé kólórin ọjọ́ ọba ń Jẹ̀bú ẹ gbọ́ kí ló burú bí kólórin ó jẹ́ ọba ẹni adé ọba bá wà lórí ẹ̀ látòdì ọ̀run yóò dé o ṣé kò ṣeé ṣe bẹ́ẹ̀ kólórin ó jẹ́ ọba ni kódà àti ronú tíátà tọ́jọba tí èé ṣe kan tí èé ṣe méjì tí èé ṣe mẹ́ta gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nú àwọn tó ṣe eré village headmaster ọba tó jẹ́nu wọn tó rí sí mẹ́ta mẹ́rin kí ló á ṣe tó lórin ò lè jọba bàbá sì ń sọ̀rọ̀ nípa àwọn kí ni yóò tako Wasiu Ayinde kí ni yóò ṣe adínàgbò òkú pàápàá jù lọ bó ṣe fìdùnnú ẹ̀ hàn pé òun fẹ́ jọba bàbá ń sọ̀rọ̀ owó Wasiu Ayinde ọlọ́run ti gbé kọ́ọ̀lù ẹ̀ léni o nípa owó ìbéèrè táwọn èèyàn ń béèrè ni wípé tí ó ṣeé ṣe fún Wasiu Ayinde gbàrà tó bá tiẹ̀ bá dé ládé kábíyèsí Àwùjalẹ̀ wọ́n ní ǹjẹ́ yóò ṣeé ṣe fún Alhaji Wasiu Ayinde láti máa kọrin mọ́. lẹ́yìn tí olúwayé fújì káàfàtà tó fi ìwé sọwọ́ sí àwọn afọbajẹ wípé inú òun ó dùn láti kópa nínú yíyan ọba àlééfà fún
fún Jẹ̀bú lẹ́yìn ikú Síkírù Káyọ̀dé ẹni tó lo ọ̀pọ̀lọpọ̀ ọdún lórí àlééfà tó sì lo dáúlà tọ́pọ̀ pẹ̀lú àwọn lọ́balọ́ba. Síkírù Káyọ̀dé ọ̀fọmọdé joyè ọ̀fàgbàló ọ̀pẹ́pẹ́pẹ́pẹ́ ọmọ owú sì jẹ́ odò kìíní ọ̀dàgbàdàgbà bí ìkọ́mọ́kò mọ́ a kì í wáyé àwa lọ. Síkírù Káyọ̀dé dá ọlá lórí àlééfà ó jayé ó jẹ gbádùn ó lo dáúlà tó dáa. nínú ọba mẹ́rin tí wọ́n sì ní àpọ́nlé fún nílẹ̀ Yorùbá Síkírù Káyọ̀dé jẹ́ kan pàtàkì nínú àmẹ́rẹ̀ẹ̀rin. a máa sọ̀rọ̀ Ọ̀nìrìṣà a máa sọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ a máa sọ̀rọ̀ Awújalẹ̀ àtọba kan yòókù tó kù. bàbá dàgbà kọjá bàǹtẹ̀ onírù ọmọ ẹni là á san fún. ọba wo ni ọ̀wá ní fálùlù Yorùbá ṣùgbọ́n àmẹ́rin kan wà tó jẹ́ pé àwọn jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ọba tí wọ́n gbégbá orókè lọ́sùn. olúwayé fújì káfàtà K1 The Ultimate ní ìlú ti bẹ̀rẹ̀ sí ní mèjìgìjìgì lórí ìwé mo fẹ́ tó kọ sáwọn afọbajẹ pé òun fẹ́ jọba òun fẹ́ wà lára àwọn tí ó jọba òun fẹ́ gbégbá orókè òun fẹ́ gorí àlééfà níjẹ̀bú. Jẹ̀bú Òde ajagbalúra arùrù rẹ́rẹ́ arẹ́rẹ́ rùrù gbogbo ayé ní gbọ́ba tiẹ̀ pamọ́ Ìjẹ̀bú nìkan ní gbọ́ba tiẹ̀ síta gbangba. eégún ọ̀gbọ́dọ̀ wọgbó rẹ mọ́. tá ẹ̀ bá gbàgbé gbàrà tí Síkírù Káyọ̀dé kú nínú àkọọ́lẹ̀ bàbá náà ọ̀làn alálàáfà ni kọ́ wá kírun sí ńlá kí wọ́n sì ṣètò sìnkú òun nílànà ti mùsùlùmí. kó tó kú ló ti ń ṣètò ẹ̀ kalẹ̀. ọ̀nà tó gbà ṣe ni wípé wọ́n kọ́kọ́ gbé ọ̀rọ̀ òun lọ ilé ìgbìmọ̀ asòfin o pé ọba tó bá kú lọ́nà kìrìsìtẹ́nì bọ́bá fẹ́ wọn ó fi sìn wọn lọ́nà kìrìsìtẹ́nì wọn ó gbòkú ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì. ọba tó bá jẹ tó bá fẹ́ wípé lànà bílẹ̀ ni kí wọ́n gbà sìnkú wọn kí wọ́n sin ní lànà bílẹ̀. èyí tó bá jẹ́ mùsùlùmí tó fẹ́ mùsùlùmí kí wọ́n sìnkú ẹ̀ ní lànà Islam. ọ̀rọ̀ ń kọ́kọ́ fẹ́ dá controversy lẹ̀. eégún òdòdó Ìjẹ̀bú-rí ọba Fágadé ló méégún wọgbó rẹ mọ ọmọ Ọ̀wọ́sọ kẹ́kẹ́ ròde rèé bora Ọ̀wọ́sọ wọ́yè lálẹ́lẹ̀ ẹ̀sà ògbé ológbòjò ọmọ aríkéyan gbéra Ìjẹ̀bú alágẹmọ mẹ́rìndínlógún. bàbá sì ń sọ̀rọ̀ Ìjẹ̀bú nǹkan márùn-ún lẹ̀ lè rí lórí àlééfà ọba Ìjẹ̀bú. wọn kì í folòsí jọba níjẹ̀bú. olòsí gan ò tiẹ̀ ní dùn. àbúrò rẹ̀ tó bá lówó àbẹ́gbọ́n rẹ̀ tó bá lówó ni ó tì í wájú. ó de ní ẹni tí ọba lajú wọn kì í fi jọba Ìjẹ̀bú. ó di méjì ẹni tí ọba ní connection ò lè jọba Ìjẹ̀bú. ó di mẹ́ta ẹni tí ọba ní bíbí kò lè jọba Ìjẹ̀bú. ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún tó ọba lọ mọ̀wé ọ̀bọ̀ pọ̀lọpọ̀ pòfẹ́sọ̀ níjẹ̀bú. àwọn pòfẹ́sọ̀ ń bẹ níjẹ̀bú. tó ọba ló lówó ni ọba àwọn olówó látàrí Odùtọ́lá kínní Odùtọ́lá kejì èèmọ̀ Jímọ̀ Odùtọ́lá olówó ni wọ́n níjẹ̀bú Òde o. lẹ́wàá sọ̀rọ̀ ti Ṣùbòmí tó lówó débi pé ní báńkì àwọn Ìjẹ̀bú olówó ni wọ́n. bọ́ọ̀ bá pera rẹ̀ lóníṣègùn tó jẹ́ oníṣègùn alákọ̀wé tó jẹ́ dókítà ọmọ tó àwọn kúkú lẹ́yìn ni o. bọ́ọ̀ bá wá jó lókìkí àfìlú bí wọn èyí bá ti gbọ́ orin lágbàáyé ni wọn ò ti mọ Wàsíù Àyìndé. bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ níṣòwò ìlú Ìjẹ̀bú Òde ló pin sí o. bẹ́ẹ̀ bá fẹ́ sọ̀rọ̀ nípa àwọn tó gbọ́ yáàyè láyé tó mọ fashion tó bá fẹ́ lọ patí tójú rẹ̀ ọ̀sẹ̀ pẹ́pẹ́pẹ́ patí tí Ìjẹ̀bú bá ṣe #1 àwọn yẹn l'arrangement láyé. patí Ìjẹ̀bú mọ kọ́kọ́ lọ wọ́n ń gbódìdí kúlà ńláńláńlá léèsì wọn a máa hàn patí wọn. ẹ kọ́kọ́ fagiléyùn àwọn rò pé àwọn Ìjẹ̀bú ò ní gbà. ìlú gbajúmọ̀ ìlú àwọn tó lajú jù láyé nìjẹ̀bú àti ṣe é gbọ́. sẹ́ńtọ́ bá fẹ́ náwó fún olórin ọmọ dọ̀bálẹ̀ ni àbí ọmọ kúnlẹ̀ àbí ọmọ lóṣù. tálàájì King Wasiu Àyìndé tọ́ba wá pé òun dejú náwó òkè pé àlọ́bà yìí lòun fẹ́ jẹ òun ọ̀kọrin mọ́. bó làwọn olólùfẹ́ rẹ̀ pàápàá jùlọ ẹni títí ń sawójọ nígbèsè ayé ẹ̀ pé àní Wasiu Àyìndé ó kí òun náà ọ̀ náwó wájú Wasiu Àyìndé yóò kọrin fóun yóò lùlù fóun. ká tó wá fẹsẹ̀ kan wò ó nínú àwọn tí ọmọ gbàdúrà kódà bí wọn bá rí babaláwo tí ó bá wọn ṣàfáì àtàláàfáà tí ó bá wọn ṣàdúrà ní àwọn olórin kan tí wọn wà wájú báyìí tàbá ti mú Wàsíù tán tó jẹ́ pé àwọn lókù ẹni wọ́n wà àdúrà tí wọ́n sì máa gbà ní pé ìwọ Ọlọ́run mà jẹ́ k'Alhaji Wasiu Àyìndé ó lè jọba o. lásán kọ́ wọ́n ṣe eléyìí wípé ọ̀nà sí ọ̀nà ńlànà nínú eléré tí sì ń bí sí Nàìjíríà lé ní mí ìsọ onífújì pé nínú onífújì o nínú eléré tí ń bí sí ní Nàìjíríà lé ní Alhaji Wasiu Àyìndé jẹ́ kan bẹ́ẹ̀ o. nínú àwọn eléré tí wọ́n kọ́kọ́ jó lóòkè rẹ́rẹ́rẹ́rẹ́ tí wọ́n ń wọ́mọ̀ ọ̀pọ̀ lẹ̀ tí wọ́n ní
ní kinní kan lọ́wọ́ owó ní jẹ́ làwọn òṣèré mẹ́rin tí mò ń wò wájú ẹ̀. èéṣe táwọn kan ń takò Alhaji Wasiu Ayinde ara wọn ti ń ṣàtakò àwọn tí à ń wí kò sí ohun tí wọn ò lè sọ nípa ọmọnìkejì. àwọn èèyàn oníkálukú ti ń du ipò àwọn náà ni wọ́n ní olólùfẹ́ wọn olólùfẹ́ kálukú ti ń dupò ní jáde pé ẹni báyìí lọ́tọ̀ sí o. àpèrè ọba Awùjalẹ̀ kìí ṣàpèrè kékeré kìí sì ṣàpèrè wípé ẹnìkan ní àyàn bẹ́ẹ̀ gbogbo wa fọwọ́ tì lẹ́yìn asọ̀pọ̀tì ẹ̀ ń tọ́ bá dá a mọ́ wu gbogbo èèyàn. lórí ìdí eléyìí ńkọ́ ìwọ̀n bala lè rí àwọn tí ń sọ̀kù ọ̀rọ̀ báwí o. ẹni adé ọba bá wà lórí ẹ̀ látòdì ọ̀run yóò dé o. èyí ó wà wí tọ́lọ́run làṣẹ. Olúwayé Fújì ọmọ yín la jẹ́ ọmọ la jẹ́ sí i ṣùgbọ́n ẹ̀ka bá yín sòdodo ọ̀rọ̀ wàláì tàláì ẹ̀ lè jọba wàláì tẹ́ bá jọba ẹ̀ ní pẹ́ òye kẹ́ ẹ máa kú òyọ́ kò ní ṣe yìí o ọlọ́run adá iṣẹ́ lálàáfíà ṣùgbọ́n ẹ̀ ní pẹ́ lórí oyè tó máa fi rọ̀ yín ẹ̀ lè jọba bá lè fẹ́ pọ́sibù ẹ̀dùn fámìlì ṣé tẹ́ bá tún jọba ẹ̀jẹ̀ tún máa kọrin ni ẹ̀ ti jọba Olúwayé Fújì ẹ̀jẹ̀ máa yegun ẹ̀jẹ̀ olórí ọba kílẹ̀ tún fẹ́ jẹ kílẹ̀ wá káàkiri 9 minutes ẹ̀dẹ̀ bá gbogbo ẹ̀jẹ̀ ẹ̀ fọ́ gbogbo ẹ̀ lójú àti bẹ̀rẹ̀ tọ́nà ti fẹ́ jọba ẹ̀ kọ́ lẹ́tà lọ 9 minutes tọ́sí mẹ́rin tó fẹ́ mú tóṣù rẹ̀ ti kún ó yá 9 minutes ẹ̀ kọ́ lẹ́tà ẹ̀ bá ba gbogbo ẹ̀jẹ̀ normal ọwọ́ ni kò ní tọ́ ẹ̀ kó lọ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ó yá ọ ti ní ìdílé mẹ́rin ló ń jọba níjẹ̀bù ọ ní kò sí ìdílé yín bẹ̀ ọ ní kẹ́ lọ kó àrùn ọ̀wà tẹ́tọ́mọ́ ní ìdílé ọba ó yẹ lọ kó wọn wá aláyé ẹ má máa fi kíní ìṣe ẹ má máa fi ṣe politics náà ọ̀nà ti kẹ́yìn kílẹ̀ tún wá káàkiri tí APC election bá dé náà ẹ̀yin náà lọ fi jẹ́ ọ̀nà máa wà ẹ máa gbáde yín káàkiri ẹ máa fi jọba aláyé ẹ lè jọba ẹ bá jọba jíwọ́ba lẹ jẹ kò lè possible àwọn tó máa jẹ́ bù gan-an wọ́n kàn lè sọ̀rọ̀ ní wàhálà ẹ̀ wọ́n fẹ́ yín ìlú ẹ̀ tó wà lọ ń dárin olórin tún ní Olúwayé Ọlọ́run á máa wà pẹ̀lú ẹ ní kú fún wa ẹ má dàgbà ẹ má da arúgbó ẹ má dòdò ìdọ́ba ẹ wọ́n dé bẹ́ẹ̀ ẹ má dé bẹ́ẹ̀ o ìdílé yóò jọba normal ìdílé mẹ́rin ọ ní ìdílé yóò sì bẹ̀ ẹ lọ kó àwọn èèyàn bí àtẹ̀tọ́mọ nídìílé ọba ẹ lọ kó wọn wá ẹ jẹ́ kí ìlú kó túbà ayé kí peace wà ẹ kí ìlú túbà kó túṣẹ ṣé tẹ bá jọba ń sìn ṣé tọ́ bá fẹ́ náwó fún yín wọ́n máa dọ̀bálẹ̀ tọ́ bá pé yín lóde lọ́ba jẹ́ máa tún kọrin ẹ̀ aláyé tó bá tó time ẹ bá ti rìtáyà bóyá ẹ̀kan yín mọ́ ẹ lè jọba ọ̀nà ẹ̀ ti lọ bá president wa Tinubu ọ̀nà ẹ̀ ti lọ bá wọn wọ́n sọ pé ẹ lè jọba bóyá ẹ̀ fẹ́ dá plane dúró torí ìbínú yẹn ẹ̀ fẹ́ dá plane dúró lẹ́mí ń bọ̀ wá lé ọdí bá ń sòdodo ọ̀rọ̀ ẹ̀ tí wàá kọ lẹ́tà. Alhaji King Wasiu Ayinde Ọmọgbọ́láhàn ẹ má dá wàhálà lẹ̀ o ẹ má dá wàhálà lẹ̀ torí gbogbo ibi tó bá wà peaceful ibẹ̀ lẹ ti máa ń dá wàhálà lẹ̀ ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn màṣá náà rèé o mo tún ti dé bí mo ṣe ń dé láìkí ibi tí peace bá wà ẹ jẹ́ ń béèrè lọ́wọ́ yín ṣé tí ẹ bá jẹ ọba àwọn èèyàn tó fẹ́ wá náwó fún yín tí wọ́n máa kí yín pé kábíyèsí Awùjalẹ̀ o kó tó bẹ̀rẹ̀ sí náwó ni torí ro dáadáa mo rẹ̀ ń sọ fáwọn èèyàn gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ dúró ti aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lóyà selfish interest yín òun ló jẹ yín lógún now ẹ̀yin ni olórin APC election bọ̀ 2027 àbí now tẹ́yìn bá jọba èyí tẹ́ lè jẹ́ o ta ló máa kọrin fún APC torí lifetime agreement òun lẹ sign pẹ̀lú APC 2027 táṣíwájú máa ní ìdí yín láti defend the seat tí wọ́n wà ẹ̀yin wálẹ̀ ń du ọba so tẹ́yìn bá ti wá jẹ ọba yẹn èyí tẹ́ lè jẹ ta ló máa kọrin fún APC àbí ṣé ẹ máa fi Awùjalẹ̀ ẹ fi àpèrè sílẹ̀ ẹ wá gbé mic ẹ tún máa kọrin ni ẹ tó ẹ pẹ́ kọ́ra èèyàn tó yẹ fi ń joyè láwùjọ èèyàn pàtàkì èèyàn tó ní sùúrù ẹ̀yin ò ní sùúrù rárá ẹ ti wà too controversial jù gbogbo nǹkan lẹ máa ń dàrú ẹ ń ṣe ẹni tó ní sùúrù tó ẹni tó ní sùúrù ló lè fi jọba bàbá tó bí ìyá tó bí bàbá tó bí màmá tèmi ọmọ Ìjẹ̀bú ni wọ́n o ọmọ Adéríbigbé ni wọ́n o a dẹ̀ ti ní ọmọ oyè tá a ti mú sílẹ̀ a nídìí àgbàlagbà tó ẹ lọ jókòó kò tí kọ̀yìn àwọn alájẹ̀bú ní àwọn ò fẹ́ ẹni tí ó máa disgrace àwọn ní Ìjẹ̀bú pé oyè olórí ọmọba
wọ́n lówó lọ́ fi ń jẹ́ wọ́n láwọn ò fẹ́ ẹni tí àwọn èèyàn máa lẹ owó mọ́ ní orí tìtorí pé kí ni ẹ lè fi fújì mi yẹn ẹ lè fi lẹ̀ kí lẹ wá ń wá nídìí ọba Àwùjalẹ̀ wọ́n ní ẹ fi ibi ẹyọ kan tọmọ wa ní Ìjẹ̀bú bàbá tó bí màmá tó bí bàbá tó bí màmá ti tèmi ọmọ Ìjẹ̀bú ni wọ́n a dẹ̀ ti mú ọmọ oyè sílẹ̀ àfẹ́ àgbàlagbà ẹ má dá wàhálà lẹ̀ o torí gbogbo bíkíbi tẹ bá wà lẹ ti máa ń dá wàhálà lẹ̀ ẹ ti wà too controversial jù ẹ wá lẹ fẹ́ joyè Àwùjalẹ̀ kí ló máa ṣẹlẹ̀ sí ọba fújì torádé tó wà lórí mi ọba fújì ni mo jẹ Àyìndé lágbádé fún Aláyìndé lágbádé fún ọba fújì rèé o Àyìndé lágbádé fún ọ̀rẹ́ wa kí ló máa ṣẹlẹ̀ sí yẹn èyàn kì í jẹ méjì lábà o aláàjì èyàn kì í jẹ méjì lábà. ní Ìjẹ̀bú ẹ mọ̀ pé Àwùjalẹ̀ àbí Àwùjalẹ̀ wọ́n ti wàjàǹjò ní wọ́n wá fẹ́ jẹ̀mí King Dr. Wasiu Ayinde Marshal nínú àwọn tó fẹ́ dá plane dúró ń gbà yẹn báyìí tó fẹ́ dá plane wọ́n dúró tán fẹ́ fọwọ́ dá plane dúró tí plane fẹ́ bẹ́ lórí níta yẹn. lẹ́tà wọn ni declaration of interest as Àwùjalẹ̀ of Ijebuland àwọn náà fẹ́ jẹ ọba yẹn wọ́n fẹ́ jọba so àwọn èèyàn wá ń pé ó ga ògìní kankan kálukú sàn sọ̀rọ̀ kí ló dé wọ́n ní right sí nìyẹn. nǹkan bá belong to that family. bóyá wọ́n belong sí nìyẹn. trace family yẹn fọ́fọ́ fada wọn kọ́ prove ẹ̀. àwọn Àwùjalẹ̀ àwọn ọmọọba àwọn ìdílé tí ìjọba bá ní kí ló ṣẹlẹ̀ ẹ wá bá wa bí King Wasiu Ayinde Marshal kí wọ́n fi hàn wá kí ni ìran wọn ti kan ọba wọ́n wá ń kìlọ̀ pé àwọn òfàjèjì o. once ẹ mọ tún kankan èmi ò mọ mo fẹ́ kálí ìbò n tán kan náà we don't want strangers. once against strangers. so America sneeze lasan Nigeria ti catch cold. wọ́n tó ti ṣígun ọ̀rẹ́dì láti ṣígun ọwọ́ àti ṣígun nǹkan ìjà the moment America spoke ẹ wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ adé defence minister of defence lọ asáré mọ̀ ń pé orúkọ jáde asáré ṣe emergency lórí kíní asáré ṣe diplomacy kiri ọgbọ́n kan nìyẹn fúnra ẹ̀ tó ti fúwọ́ sí a lot of trouble and panic. Nigerian government is panicking already. People are panicking already. Some people who don't go to insurgency, they are panicking already. Àwọn kan ti ń wò pé ẹ jẹ́ ká tètè jáwọ́ àwọn tó ń kọ́ wọ́n àbẹ̀gẹ́ ti ń sákìrì ìjọ ìjọ náà. So there is already a cold war going on already. Ṣé kò ti dàgbà rú kan láti dẹ̀kọ́ gbé bàdá ni? Ogun ẹnu yẹn ti le jù, ogun ẹnu pé mò ń bọ̀ lásán. Ogun ẹnu pé you are a country of particular concern. It's even much more panicking than kéèyàn sọ pé wọ́n á yìnbọn òkè wọ́n ń gbé helicopter bọ̀. Ní Ìjẹ̀bú ẹ mọ̀ pé Àwùjalẹ̀ àbí Àwùjalẹ̀ wọ́n ti wàjàǹjò ní wọ́n wá fẹ́ jẹ̀mí King Dr. Wasiu Ayinde Marshal nínú àwọn tó fẹ́ dá plane dúró ń gbà yẹn báyìí tó fẹ́ dá plane wọ́n dúró tán fẹ́ fọwọ́ dá plane dúró tí plane fẹ́ bẹ́ lórí níta yẹn. lẹ́tà wọn ni declaration of interest as Àwùjalẹ̀ of Ijebuland àwọn náà fẹ́ jẹ ọba yẹn wọ́n fẹ́ jọba so àwọn èèyàn wá ń pé ó ga ògìní kankan kálukú sàn sọ̀rọ̀ kí ló dé wọ́n ní right sí nìyẹn. nǹkan bá belong to that family. bóyá wọ́n belong sí nìyẹn. trace family yẹn fọ́fọ́ fada wọn kọ́ prove ẹ̀. àwọn Àwùjalẹ̀ àwọn ọmọọba àwọn ìdílé tí ìjọba bá ní kí ló ṣẹlẹ̀ ẹ wá bá wa bí King Wasiu Ayinde Marshal kí wọ́n fi hàn wá kí ni ìran wọn ti kan ọba wọ́n wá ń kìlọ̀ pé àwọn òfàjèjì o. once ẹ mọ tún kankan èmi ò mọ mo fẹ́ kálí ìbò. n tán kan náà we don't want strangers. once against strangers. So I don't understand olórí ọmọ bá ṣe di stranger. kò ń ṣe pé stranger bẹ́ẹ̀ ń tán sọ ní pé ẹni tó bá fẹ́ show interest kọ́kọ́ gba fọ́ọ̀mù nínú fọ́ọ̀mù yẹn ló ti wá fìlì ìran rẹ̀ bí ìran rẹ̀ ti tan mọ́ family tí oyè kan yóò sọ ìran karùn-ún sẹ́yìn ni yóò wà list ẹ̀ ṣe pé kápẹ́ntà ti mọ̀ ní kó ṣe mọ́ trace ìran ṣùgbọ́n gba àwọn ọmọ oyè pátápátá fẹ́ joyè wọ́n kọ́kọ́ trace ìran wọn kó tó gba form of kìnnìkan interest tàwọn sọ̀hún ilé ìwọ̀n kọ́kọ́ lẹ́tà ni wọ́n wà gba fọ́ọ̀mù náà sọ fáwọn èèyàn pé wá o ẹ má jàjèjì ó wọ àárín wa o ẹ má jàjèjì ó jẹ kìnnì lẹ́bi wa o ẹ lẹ́bi mọ ẹbí rẹ o but kí n wà náà sọ pé family yẹn làwọn náà belong sí ṣe mọ wọn á trace ẹ wọ́n ti ní kán trace ẹ̀ àwọn náà wàá sọ dádì mi ẹni báyìí ni bàbá ìyá bàbá mi ẹni báyìí ni ìyá bàbá mi ẹni báyìí ni àbúrò bàbá mi ẹni báyìí ni kó tó wá kan bàbá mi gangan ẹni báyìí ni èmi wà lọ́mọ bàbá mi nílé kíníkan ní abúlé ìgbà tá a kọ́kọ́ ní bàbá mi délé ayé ibi báyìí ni wọ́n wà wọ́n ní kán trace ẹ̀ bẹ́yẹn ṣètìgẹ́tẹ̀ àwọn náà dẹ́mọ̀ tán
wọ́n mọ̀ tán ṣé wọ́n máa ní kíní kan bí wọ́n ti mọ̀ pé àròbá ni bàbá tàbí nǹkan wọ́n ní àròbá ni bàbá tán èmi wá rí i pé wọ́n á bèèrè lọ́wọ́ àgbàlagbà kan pé kílẹ̀tẹ̀ sọ pé àròbá ni bàbá tán wọ́n ní sẹ́mi mọ̀ pé ìtàn a máa lọ gerege ńgbà mi ṣùgbọ́n àròbá a máa nírọ́nú àti àpọ̀pọ̀ wọ́n ní àròbá tí mo wò yìí ó lágbára gan o ó lè dorí ìtẹ̀kodò ọgbọni ọsàn sọ fún mi nù èmi á ní bèrè lọ́wọ́ àwọn èèyàn pé kílẹ̀ tààrọ̀ bá burú ju ìtàn gẹ́gẹ́ ló ń tọmọ bàbá tẹ. yọ bá àròbá àròbá sì bàbá tẹ. ẹ̀mí orin tọ́lọ lẹ́ẹ̀kan ti dé. ẹgbẹ́ wa ẹ̀mí orin yẹn ti dé. àwọn apàdà sígbà tá a fẹ́ kí orin yẹn kẹjáde. ó ní ọ̀rọ̀ ni yóò sọra rẹ̀ ọ̀rọ̀ ni yóò sọra rẹ̀ ẹ jẹ́ kí ìyàwó ọ̀nà ọmọ ọkọ ọ̀rọ̀ ni yóò sọra rẹ̀. ṣé kìí ṣe pé ìyàwó ti bẹ́ẹ̀ na ọmọ ọkọ ń jẹ̀ bùbá. no the man has a right to contest wọ́n ti open ẹ̀ kò sí tó kàn trace genealogy wọn. kò sí tó ẹyin tẹ́ ń ṣètò oyè ìjẹ̀bù ẹ mọ̀ expect lẹ́tà mi. sọ pé ní ẹbu tó wà ní Ìjẹ̀bú Òde àwọn dáadáa yìí nẹ́kọ̀ ṣẹ́gun bẹ̀. bẹ́ẹ̀ ni náà. sọ pé tábà wú ibẹ̀ a rí ìkòkò níbẹ̀. ìkòkò wà mẹ́. tó fi sọ pé ẹ̀yin lẹ ṣẹ́gun bẹ̀. bẹ́ẹ̀ ẹ sì lè ti sáré lọ rí mọ́bẹ̀ o. ẹ sá. ẹ máa sẹ́wọ̀n tí mo lẹ́tà mi gan dẹ́jẹ̀ bú mi èmi náà wà ìtàìtù láti jẹ ẹ sọ̀jẹ̀bú ẹ sọ̀jẹ̀bú rẹ wà ẹ sọ̀jẹ̀bú kápẹ́ tó tọ́. ẹ rẹ wà náà lẹ ti sọ. ẹ jẹ́ ọjà Àwùjalè gbogbo tí mo mọ̀ ọ́ sọ tí mo mọ̀ ọ́ kọ tí mo lè sọ nípa Ìjẹ̀bú Òdu mo fọ́ náà lọ. ẹ tọ́ ni ọmọbẹ̀ ní tọ́mọ ní ẹgbẹ́ gbábẹ́ ti wẹ̀ wọ́n máa ní ọmọ tí ì bá ṣe kíní kan ìgbà yẹn wù kí ẹ kàn wù ọjà lásán. ara o èmi àyíjẹ́ orí ọ̀rẹ́ mi orí lórí àtẹ ìwé ẹyọ kan tí mo ní náà ní pẹ́ẹ́lẹ̀ gbé dá. àwọn olùkọ́ ni tọ́mọ ti rí àwọn àlè kan ní kíní kan wọ́n lọ jù ní omi láti ju ọmọ nínú omi báyìí tọ́wọ́ pọ̀ màlè yóò rí ni yóò lè fò ni. wọ́n ìtọ́jú ẹ̀ṣẹ̀ kan ẹ lọ ṣe genealogy nǹkan kan yẹn ìgbà ni ẹ máa fẹ́ ṣe yóò kàn rú ọjà pé gbogbo ẹ̀yin ọmọ lóye ẹ wà fúgbà wọ́n á sọ fún ẹ pé ẹ tí ẹ bá ti ṣe ọmọ ìran yìí o ẹbí yìí o tó bá ti wú báyìí odò ní ìlú lọmọ jíjọ. ìfà èkó èdè lálọ. ìfàdọ́là wàlá ìfàdọ́là ló dájú sí. ìfàdọ́là. tó bá jẹ báyìí dọ́là ni tó bá jẹ dọ́là ni ìfàdọ́là èrí rẹ̀ rò tọ́. ẹ mọ̀ pé pépà tó fi ṣe dọ́là yẹn tì. ó ti kìkì sí irun ìfàdọ́là èrí rẹ̀ lọ títí. àròbá ni ìfàdọ́là. àwọn tó ń béèrè lọ́wọ́ wà pé ó ṣàlàyé ìbéèrè táwọn béèrè. No, it's right. Because wọ́n fẹ́ leave ẹ̀ open wọ́n fẹ́ leave anybody out. tó fi dáa kéèyàn mọ̀ ọ̀dà tó ti wá torí nǹkan tí wọ́n náwó sí ipò tó ga jù ní Ìjẹ̀bú Àwùjalè tí wọ́n bá sì fẹ́ dé ipò yẹ ọgbọ́dọ̀ lè júwe ara rẹ̀ délégélé bẹ́ẹ̀ sọ́lẹ̀ kan ẹni tí ó bá lè júwe ara rẹ̀ délégélé kò tọ́ láti máa kó mọ́ nága. ìjúwe ara nìkan kọ́ o if you want to look at the antecedent ti Àwùjalè ẹ̀ ń bá fẹ́ wọ bàtà Àwùjalè tó lọ yóò jẹ́ ẹni tó ní òótọ́ ẹni tó ní wà èrè ẹni tó ní wà pẹ̀lẹ́ ẹni tó ní ìṣoore ẹni tó ní ìrẹ̀lẹ̀ ẹni tó ní ṣé mo kà lọ ni because Àwùjalè epitomizes all this. bẹ́ẹ̀ni. I'm telling you so Àwùjalè has created ìgbà tí ayé wọn kan gbowó lọ́wọ́ Abacha this is a man that stood against Abacha regime. ìpèlú bẹ́ẹ̀ni pé owó kọ́ ló fẹ́ wọ ẹ̀mí lórí and you cannot intimidate me Àwùjalè is a fearless king. kó bẹ̀rù wọn ò sójú. the kingdom of Àwùjalè àti ẹni tó wà ní diaspora ẹni tó wà ní kíni àwọn tó wà mọ́nù gan wọ́n máa wá sójú di ọba nítorí pé the personality of Àwùjalè commands a lot of respect and gives àwọn ọmọ Ìjẹ̀bú an identity a single identity ẹni tí ó jẹ Àwùjalè ó ṣe tí ó divide wọn. kò ṣe tí ó pín wọn. kò ṣe tí ó máa wà misinformed kò ṣe tí ó jẹ tí ó máa bá gbọ́ àwọn ọba jà. àwọn olóyè jà ń lù ú. tó àwọn tí tó yẹ kó lọ sọmọ kó ṣe ó bẹ̀ sí yóò gbọ́ ìtàn gidi kò ṣe pé àwọn tó ti sọ̀tàn bú lẹ́yìn náà wọ́n misinform ẹ̀ I see when a king is misinformed he will destroy the unity that exists in Yoruba land so misinformation nǹkan tó máa ń mú wá ọ̀dà so a king a monarch must not be informed by àròbá burúkú táwọn tó wà nílẹ̀ bá sọ fún un tó ti ń já bàbá wọn kó má jà wọn náà. bẹ́ẹ̀ni ọ̀tọ̀ nípò àgbà lẹsàn ọ̀tọ̀ nípò àgbà. bẹ́ẹ̀ni ìwà àgbà sì rèé nípò àgbà ọ̀tọ̀ nípò àgbà. ìwà àgbà sì rèé ó ṣàgbà ipò àgbà. so àwọn kan tó máa wò ní Àwùjalè nìyẹn because this man over time he commands a lot of respect he gave Ìjẹ̀bú Òde Ìjẹ̀bú kingdom generally an identity. The late Àwùjalè an identity of unity identity of oneness identity of cultural realization cultural renaissance. don't pay no you can't describe it. I give it to that man. I celebrated it, but it was highly celebrated. You can't. So when you now look at Oba.Ko yẹ kó gbọ́dọ̀ ní stay lára kó gbọ́dọ̀ lábẹ́ wọn. It must not have any this kind of shenanigan and ẹ mọ lọ bí débẹ lọ. America sneeze lasan Nigeria ti catch cold.
wọ́n tó ti ṣígun ọ̀rẹ́dì láti ṣígun ọwọ́ àti ṣígun nǹkan gbà the moment America spoke ẹ wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ alẹ́ defence minister of defence lọ asáré máa ń pè orúkọ jáde asáré ṣe emergency lórí kíní asáré ṣe diplomacy kiri ogun kan nìyẹn fúnra ẹ̀ tó ti fúwọ́ sí a lot of trouble and panic. The Nigerian government is panicking already. People are panicking already. Some people who don't go to suggest they are panicking already. Àwọn kan ti ń wò pé ẹ jẹ́ ká tètè jáwọ́ àwọn tó ń kọ́ wọ́n àbẹ̀gẹ́ ṣe ń sákìlì bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. So there is already a cold war going on already. Tẹ́lifíò ti dàbàrú kan láti dẹ̀pọ̀ gbé gbàdá ni. Ogun ẹnu yẹn ti le jù ogun ẹnu pé mò ń bọ̀ lásán. Ogun ẹnu pé you are a country of particular concern. It's even much more panicking than Kenya sọ pé wọ́n á yìnbọn òkè wọ́n gbé helicopter bọ̀. Amẹ́ríkà tó pèsè. Amẹ́ríkà tó ṣe dáadáa níbi kan pé àwọn tí wọ́n bá ní traces insurgency wọ́n ní fún wọn fisa mọ́. arógbó kan lẹ́nu. anybody òun fún wọn lóúnjẹ ni òun fún wọn lówó ni ó support wọn ni o. tọ́lá ti ní intelligence wọn lọ́wọ́ wọ́n ti ń gather information wọn lọ́wọ́ wọn àdàbí àwa náà àwa ní information ànílò Amẹ́ríkà lo information wọn they don't get intelligence for nothing they don't get intelligence láti kàtó pamọ́ it's not for keep utilization ló wà fún so ìgbà tẹ́lẹ̀ ti ń gather yẹn ní ìsìn kájọ sọ pé àwọn ìjẹ́ká kan wọlé wọ́n ti ní information wọn lọ́wọ́ so ogun ti wà ní already ogun ti wà o. mínísítà fún ètò ààbò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn àwọn náà ni Christopher Musa wọ́n ní léyìí táwọn wà yìí o kò ní sí negotiation pẹ̀lú àwọn bandits pé negotiation yẹn àwọn ò ní fọwọ́ sí confrontation yẹn with the bandits. ọwọ́ sì tó sọ fún nìkan o ṣé gbogbo they speak with the side of the two sides of the mouth. wọ́n ní bóyá àwọn sì máa lo non-kinetic and kinetic under the non-kinetic ṣe understand ṣe mo sọ sí ẹmọ tó wà under the non-kinetic and the kinetic so negotiation wà lọ́dọ̀ àtàwọn ẹ̀ understand peace meeting wà lọ́dọ̀ ẹ̀ and so many things wà lọ́dọ̀ ẹ̀ bargaining power wà lọ́dọ̀ ẹ̀ and all the rest like that so he has said that both the kinetic and non-kinetic so let's hope that it's well the application is for the benefit of Nigerians not to placate or to let loose the insurgency again wọ́n jẹ́ pé a tún fún ọ láǹfààní láti ti lè sálọ tàbí láti lè farapamọ́ tàbí láti lè lúgọ ṣe to understand but when this man comes àwọn ẹni tó ń praise over time pé it's somebody that is what it tó jẹ́ pé èmi náà wà lára tó ń praise it's a good decision because you are putting the square peg on the square hole. because àwọn òfin pé rìtáà mi ṣe kankan lẹ́kùn jẹ minister of defence náà kankan bẹ́yìn náà àwọn òfin fi just civilian jẹ àpé civilian jẹ ló ti wà lóyún tiwa for so long a time the military doesn't respect civilians too much. Of course. Or respect, how can you don't speak their language but when you have somebody who is from their side tó bá bá wọn sọ̀rọ̀ tó lè jẹ́ síbẹ̀ jẹ́ they will respect him ẹ wò fún gba àwọn service chiefs ẹ bó ṣe rọ́tẹ̀lẹ̀ Christopher lẹ́yìn wọ́n ti pledge support wọn both the air force the navy and others they are pledging their support they are happy you see this in their faces even though Christopher Musa is having two sides one politician and the other now military because he's working under a political dispensation at the same time consider it in politics at the same time he's a military man that is saddled with the responsibility of military obligation so two sides ni but it's good ẹ wo Musa náà bó ṣe sọ̀rọ̀ ó lè sọ̀rọ̀ ogun ni so America ti gbógun jẹ́ ọ̀rẹ́dì sẹ́mi pé ogun pín oríṣiríṣi sometime ago àǹtí wa nìkan dábàá ọ̀nà ilé tì mí ó pè ní guerrilla war wọ́n ti pè kan náà ní conventional war nuclear war now the current situation now ó ní pé ogun tí wọ́n ń jà is not conventional war kò wá conventional war ó ní ṣe pẹ̀lú pé ẹ mọ̀ bí tí àwọn ọ̀tá dúró sí ibi tẹ́tí lọ gbógun tì wọ́n tẹ́tí lọ bá wọn jà that is conventional war ẹ mọ̀ bí tí ẹ lọ dojúkọ but in the case of guerrilla war àwọn tẹ́ ń bá jà wọn ò dúró síbi one number two ni pé wọn ò ní ọmọ ogun tó yín wọ́n fi adopt guerrilla anytime wọ́n kàn dey strike there is one in number sẹ́nìkan tí mo rí nínú yíyan tí yan ọ̀gágun Christopher Musa kudos to the selection àti appointment wọn but thank God wọ́n ti pa wọn ò ní lo kinetic tán àwọn àlọ́ non kinetic náà wọ́n gbọ́dọ̀ work with available information nǹkan wọ́n ń ṣe wọn òbò tí wọ́n yọ wọn from the DSS and intelligence body láti fi di pé wọ́n mú àwọn tí wọ́n ń ṣagbátẹrù tí àwọn ará abífẹ̀yìntì tí wọ́n fi di pé wọ́n rí owó ná fún gbèsùmọ̀mí torí tí wọn ò bá link up pẹ̀lú DSS àtàwọn intelligence military body láti fi kojú wọn bí wọ́n bá ṣe ń eliminate wọn làmì ọmọ dìde and thank God ni pé nígbà tí Senate President Akpabio ń sọ̀rọ̀ ó ní Amẹ́ríkà ti wà lọ́rùn wa báyìí wọ́n sì jò tí wà lọ́rùn pé kìí ṣe àsìkò buy and go
làwọn wà bàtẹ́ wọ́n rà pé one senator from Niger State ó dìde pé kí wọ́n jẹ́ kí Christopher Musa kó bá àkọ́mọ́ rárá o ó ní ọ̀rọ̀ ti dójú ẹ̀ o ẹ jẹ́ àyànjú ọ̀rọ̀ yìí dáadáa àwa gangan adìẹ bà ló kù ni arò òrokùn arò ọ̀rọ̀ adìẹ ni o. n tó túmọ̀ sí pé wíwá Amẹ́ríkà yẹn ìsọ̀rọ̀ Amẹ́ríkà yẹn ti ní ìsọ̀rọ̀ Trump Amẹ́ríkà náà ni ó ti nípa lára wa báyìí. gidi gan. ọ̀rọ̀ bẹ́sẹ̀ bá. ó ní ìfẹ́ ti di ẹ mọ̀ pé ẹnìkan sọ̀rọ̀ kẹsà nínú báyìí ni centurion ni olórí ogun kan ní kárí ọmọ rẹ̀ òyà. wọ́n jẹ́ sọ̀jà lọ́wọ́ dàrí. ó ní ẹgbẹ́ tí ó sọ fún ọ̀rẹ́ ọmọ ìyá wà lóun máa wá sí ilé ó ní olúwa mi má yọ̀nù. ẹ kàn sọ kìkì ọ̀rọ̀ náà ni ó ní torí èmi lórí tí n bá sọ̀rọ̀ ṣẹ́gbọ́ ó ní ọmọ ogun abẹ́ẹ̀ mi. ó ní àṣẹ ń tẹ̀lé ó ní ẹ̀yin náà sọ̀rọ̀ àṣẹ ó ní torí pé tí n bá ti sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé ni mọ̀tẹ́nì kan sọ ni ó ní once you spoke twice I heard that power belongs unto God ó ní ẹ̀ka ló sọ̀rọ̀ ẹ̀mẹ́jì mo gbọ́ wípé agbára ń bẹ lọ́dọ̀ Ọlọ́run. So you see the issue of command especially in the military the issue of command is a very powerful thing tó jẹ́ pé when you sneeze everybody catches cold nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. So when America spoke about this wọ́n mọ̀ pé they really meant what they say even though most of the ogun America tabanja destruction mọ̀ ń pọ̀ wọ́n sábà wọ́n ní so many destructions will come out of it. So and that's what I think people is happening now and it's good for people to speak out like the way America spoke out against our predicament nǹkan tá à ń là kọjá nìsín. So for America to have spoken òun la fi rí gbogbo nǹkan tí a rí ìdí ni pé kò dáa kéèyàn máa dákẹ́ jù even tí gọ́ọ̀mẹ̀ntì bá ń dákẹ́ ìjàmbá ọmọ ẹ̀ṣẹ̀ wọn ni you don't need to keep quiet you need to speak out. Mo bá ẹnìkan tá a jọ sọ̀rọ̀ ní àná is one of my clients mo bá sọ̀rọ̀ ó ní dákẹ́ kí n pa ọ́ ó ní kíní karùn-ún ó ní sọ̀rọ̀ jáde táṣìírí rẹ̀ ó bò ó ní the reason why HIV cancer kankan tó fi ń wà on the downward trend now nítorí pé nígbà tí HIV dé wọ́n ń pariwo ẹ̀ pọ̀ ẹ mọ́ lo blade o ẹ mọ́ gẹ̀rún o ẹ mọ́ ṣe kíní kan o ó láriwo pọ̀ gan wípé ariwo yẹn òun ló jẹ́ kó go down but táwọn èèyàn bá pariwo nǹkan ó ní yóò máa fẹ́ start Nàìjíríà ti wà too quiet jù lórí insurgency ẹ fún wa lórúkọ àwọn tí ó ṣe kò nobody spoke ẹ jẹ́ ká mọ àwọn tó sponsor nobody spoke níbo náà ti wá nobody kò sẹ́ni tó sọ̀rọ̀ so the government has been quiet for a long time and now the government is sọ̀rọ̀ nísìn ẹ rí pé so many things were unraveling a lot of nǹkan ló ń jáde àtọ̀rọ̀ táwọn kan ti sọ àti ètí wọn kan ò sọ àti both actions and inactions of so many people so we need to really speak out ọ̀nà ìfisọ́ fáwọn èèyàn náà pé when you see something say something. àgbélébùú àlèmí ti wá ọmọ balẹ̀ ni gbogbo ìtàn pátá nípa ọba gbogbo ẹ̀ la mọ̀ Wàsíù tẹ̀ sí bẹ̀ so ẹgẹ́ nìkan kan máa sọ pé Tinubu ó ń wo political power tó ní torí pé ó wò sọ pé òun ní godfather as a president ó fẹ́ influence post yẹn àwọn ọmọ Ìjẹ̀bú nìkan dìde wọn gbọ́dọ̀ gbà fún òun ṣolú Wàsíù là ń wá ìtìjú ni ó máa jẹ́ fún wa tí Wàsíù bá jọba o ìtìjú because tout ló máa gbọ́ sórí oyè Ìjẹ̀bú yẹn aláti bẹ̀ ọ̀wọ́n tó ti worst jù lọ náà máa du òpó yẹn tó bá yá because wọ́n ti rí as an example pé ó lè make it through so àwọn èèyàn pọ̀ nílẹ̀ wọn bàbá olíjẹkújẹ yẹn ni ká lọ bá wí because ọ̀rọ̀ bá jíjẹ nísìnyí wọ́n fi oyè ìdílé fẹ́ máa ṣe mọ́ wọ́n fẹ́ máa fi owó máa rà á so àwọn ọmọ Ìjẹ̀bú Òde níṣẹ́ wà lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ Ìjẹ̀bú because oyè Àwùjalẹ̀ kò ń ṣe ìtẹ́ lásán ìtẹ́ yẹn lásán fúnra ẹ̀ gangan nílẹ̀ Yorùbá lápapọ̀ ìtẹ́ tó ga jùlọ ni nínú first nílẹ̀ Yorùbá òun ni ìtẹ́ Àwùjalẹ̀ wà and kò ń ṣe pé ìyẹn nìkan Àwùjalẹ̀ is a paramount ruler for the whole Ìjẹ̀bú land not only Ìjẹ̀bú Òde náà bá o kò wọ́n bá Ìjẹ̀bú Òde náà bá o the whole paramount land Ìjẹ̀bú lápapọ̀ ní Àwùjalẹ̀ wà fún and kọ́ lọ wo history Àwùjalẹ̀ ilẹ̀ Àwùjalẹ̀ ibi tí Àwùjalẹ̀ ti jáde ó dé Èkó yìí títí dé Ẹ̀pẹ́ títí wọ Ìkàtẹ́ tẹ́ rí yẹn fẹ́ lọ wo history dáadáa títí kan Ìkàtẹ́ gbogbo àwọn kí ló máa ń porúkọ àwọn àbí àjá yẹn gbogbo bẹ́ẹ̀ ní ilẹ̀ Àwùjalẹ̀ dé bẹ́ẹ̀ ni history covers it àwọn nítorí wọ́n ń gbà Èkó òun náà fi gba gbogbo ilẹ̀ yẹn dé gbogbo bẹ́ẹ̀ Àwùjalẹ̀ wọ́n cover títí dé Ìkàtẹ́ láti ibi Ìkàtẹ́ yẹn ló ti bẹ̀rẹ̀ lọ sínú Ìjẹ̀bú lọ́hùn so ìsáwọ́ bá jíjẹ kò tọ́ sí Wàsíù mọ̀ kankan ó kàn lo influence ni ẹ ṣeun. mímọ kan tí Wàsíù Àyìndé tún wá in fact kò yé mi tí òun náà kó yẹn wá kò yé mi at all because he has make name he has make everything influence yẹ o ti ní influence but not pé kó influence ẹjọ wọ́n ti kọ́ sẹ́yìn
ó ní àbàṣọ orí ìdẹ̀gbà káàkiri ènìyàn jẹ́ lè mọ́mọ́ ó ti jẹ́ lè mọ́mọ́ ti jẹ́ sẹ́rí ó ti jẹ́ lè mọ́mọ́ ó ti jẹ́ gbogbo ẹ̀ ló wá pé sọ́n dídì ti sẹ́rí kí. I believe he should stand as one of the Afobaje in Ijebu today. If he really knows his right and he stand in Ijebu, he should stand as one of the Afobaje in Ijebu today, because he has gained this ground in Nigeria as a whole, not even Ijebu alone, in Nigeria as a whole. So what else are you looking for? I don't know, because if Ijebu tell Ijebu more right one, well, let us know because the charisma is not there, the leadership is not there. It doesn't have leadership charisma. And anyway, another word, Oba, Omani charisma and a lot of qualities. Wasai is the person that wants to say everything at all costs. He wants whatever he said to be nil. And Oba Okin shape Oba Okin, as in Oba man power and Oba Okin sorrow. Be anybody because of Siwaju. I don't know what they away you. I can tell long. All I go at this stage you go. I don't know the sample one. You might analyze our few minutes ago. All I go at this stage you go. I'm a white. And all the people tell you one. What have you gba ẹ̀ sí? On the near airport nígbà yẹn. Tí plane bẹ gé orí ẹ̀ dànù. Ọlọ́run ní ẹ̀mí ẹ̀ lò. Plane ò gé. I think pé kò bẹ̀rẹ̀ that few months ago. I did the things of forgotten. Ṣẹ́rí kò kàn sí ẹ̀lẹ́ ever join àwọn afọbajẹ láíláí torí ìlàmú rẹ̀ ló ń fọbajẹ ń jẹ̀bù. Àwọn tó dẹ̀ jẹ́ ìlàmú rẹ̀ wọ́n mọ̀ra wọn. It can never even near being an ìlàmú rẹ̀. Débi tó máa lóun fẹ́ jà. Ìlàmú rẹ̀ are the king makers. They are the afọbajẹs. Wọn ò dẹ̀ kí n fowó ṣe wọn ò dẹ̀ kí n fowó wọbẹ̀. Ìtọ́ni Ìjẹ̀bú dúró lé lórí kò lè jẹ́ ìlàmú rẹ̀ láíláí. Oyè Ìjẹ̀bú oyè Àwùjalẹ̀ kí kàn ṣe oyè pé torí pé mo ní connection. Ẹni tó bá tọ́ sí tó jẹ́ tó wà tó yẹ pé right ẹ̀ ní tífà mú nǹkan tó yẹ kó go for nìyẹn. Wọn ò gbọ́dọ̀ sọ pé àtòrí pé ẹnìkan mọ president rẹ̀. Even nǹkan tá a bá jẹ́ kí oyè Àwùjalẹ̀ rí bẹ́ẹ̀. It's a slap fún gbogbo àwọn ọmọ Ìjẹ̀bú. Fún gbogbo Ìjẹ̀bú lápapọ̀ ní ṣe slap pé àtòrí pé ẹnìkan mọ Tinubu ló ṣe fi jẹ́. It's a slap. Tinubu ti ṣe ń dárúkọ yìí gan sẹ́yìn èèyàn. Yeah. Honestly, and I know it might be pé ó mọ àwọn ẹnìkan ọ̀bẹ ẹni tó bá yẹ kó jẹ́ ẹni tó bá tọ́ sí mi kan fún kì í ṣe pé torí pé mo lẹ́sẹ̀ mo yọ̀ nǹkan tẹ̀mí fẹ́ sọ nìyẹn. Tí Alhaji bá dọ̀bá ń sìn, ṣé Destiny Boy ní ká ló máa pè fún olórin ni àbí ìta ni? Wọ́n fi wèrè wo wèrè òsín bẹ̀. Ilé ẹ mọ̀ pé mo ti ní mo fẹ́ pè yẹn fún yín mi àtàntí tó sì lábẹ́ pè. Èmi Ọlọ́run ò ní jẹ́. Ìbàdàn náà ni o ti máa dúró. Ẹ ṣọ́ra yín, ẹ má dárúkọ bẹ́ẹ̀. Kọ́dà Ìbàdàn náà ti máa dúró. Àti pé jù ẹ̀ ní nǹkan ṣe kí n pé wèrè la fi ń wo wèrè fún yín. Èèyàn méjì òjò ń pè lẹ́kọ̀ọ́. Ó ti dá. King Wasiu Ayinde ìdílé ọba ló ti jáde. Gbogbo nǹkan láyé orí kádàrá. Tí Ọlọ́run bá kádàrá ẹ̀kan máa débẹ̀ fine. Àmọ́ àwọn facility tí wọ́n fi ń ṣe ìlú Wasiu Ayinde ò ní. Àwọn fans wọn lè sọ̀rọ̀ sí mi kán bú mi lẹ́yìn o. Àwọn facility tí èèyàn fi ń ṣe ìlú Wasiu Ayinde ò ní. Kí ni facility tí wọ́n fi ń ṣe ìlú? Kò ń ṣe owó, kò ń ṣe ipò. Èèyàn mẹ̀kúnnù ó lè dé orí àlééfà. Ó dẹ̀ máa ṣe dáadáa ju ẹni tó ní owó tó ní ọrọ̀ lọ nílé ayé. Ẹni tó fẹ́ jẹ ọba àbí ẹni tó fẹ́ jẹ olórí èdè àbí olórí kan á ní àmójúkúrò. Tinubu bó ṣe wà yẹn ó ní àmójúkúrò, ó ní àmúmọ́ra, ó ní ẹ̀mí ìdáríjì. Tinubu ò ní ẹ̀mí ìgbéraga. Ẹ jẹ́ ká sòótọ́ rẹ̀, tá a bá sọ àágún. 75% àwọn ọmọ wa ní Lagos Island 25-30 years ago tó ń jalè tó ń para wọn everything. Tinubu ló wò pé instead náà ni màá fi máa dàlú wọn máa ní fúnṣọ lọ́bẹ̀rẹ̀ sí ní create àwọn ẹnìkan káàkiri. Tó wá jẹ́ pé gbogbo wọn wá padà ń jẹ́ èèyàn. 65% àwọn ọmọ ọ̀tá yẹn ṣẹ́ mú àwọn èèyàn tí wọ́n ti ràn lọ́wọ́ ẹni tọ́ra níṣẹ́ fún ẹni tó ń sponsor tó ń lọ school àwọn ìyá àgbàlagbà tí wọ́n fún lówó jẹ every month. Àwọn ọmọ ọ̀tá tẹ́rí tẹ́rọ bí àwọn responsible yẹn. Bẹ́ẹ̀ni ìyá mi. Ṣẹ́mú ẹlòmíì tí wọ́n ti gba ìsọ̀ fún ní gbogbo Lagos Island Òṣùwọ̀n Balógun yẹn tẹ́niyẹn ò sọ owó sọ tí wọ́n jẹ gbọ́dọ̀ já tíkẹ́ẹ̀tì. Ìyá mi ajá fún mi. Ẹ ṣé bẹ́ẹ̀ bá mi sọ. Ẹ ṣé. Tó jẹ́ pé àwọn olówó tó ní kìmí tó lórúkọ wọn ṣe àfàrí bẹ̀yẹn sí rí. Ká ní owó, ká ní lárí, ká ní ọlá kọ́là ń pè ní olówó àbígbajúmọ̀. Àìmọye ló fi jẹ́ pé owó tó wà lákàntì ẹ̀ láyé lọ́rùn kò ju $1 million lọ. Bọ̀ ẹni tó ti build nílé ayé ẹ̀ olówó ọlọ́rọ̀ mi ò build ẹ̀.
God bless you. Ibi tó bá ga òun làwọn èèyàn máa ń fojú sí. Orúkọ rere jẹ́ ẹ̀san wúrà àti fàdákà lọ. Tí Ifá bá wí ẹni tí ò ní ọlá tí ò níran ní Akilẹ̀ Ìjẹ̀bú yẹn nínú ọmọ oyè kọ́ wípé eléyìí ni miskin gẹ́gẹ́ bọ́n Lárúbáwá máa ṣe ń sọ. Ìjọ́kíjọ́ tó bá ti dé ní adé yẹn báyìí ó máa ní gbogbo nǹkan tẹ́gbẹ́ ní láyé. Ẹ gbọ́ mi. Ìjọ́ tó bá ti dé ní adé Akilẹ̀ Ìjẹ̀bú yẹn ó máa ní agbára, ó máa ní ọ̀wọ̀, ó máa ní owó, gbogbo oríṣi mẹ́rin àgbáyé lọ́sìn máa máa donate. Àtẹ̀tọ́ wà lábúrọ̀d, àtẹ̀tọ́ all the country tí gbogbo ọmọ Akilẹ̀ Ìjẹ̀bú wà. Káwá sọ pé nítorí owó, káwá sọ nítorí pé lágbájá fẹ́kẹ̀ tó wọ́n ìlú. Yorùbá bọ̀ wọ́n ní báyìí bá gbẹ̀kùn ọ̀nà a máa nípọn láyà bí ìrá. Wọ́n ní bolówó bá jẹun yóò tán a máa wá kókiri. Ẹgbọ́n táwọn èèyàn sọ nípa K1 the ultimate. Wọ́n ní kí ló ń wá ká tó lòun fẹ́ jẹ Àwùjalẹ̀. Nígbà tí àwọn ọmọ tí òṣùwọ̀n wọn kún tí wọ́n sì wá ńlẹ̀. Wọ́n ní ọmọ ìdílé Fìdípọ̀tẹ̀ ló pera ẹ̀ àti pẹ̀lú pé kò lẹ́tọ̀ọ́ láti du oyè ní ilẹ̀ Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ọba Àwùjalẹ̀ tuntun nílẹ̀ Ìjẹ̀bú. Òun náà làwọn èèyàn ń gbé kò yẹnu ní ìkànnì yìí àti lórí ayélujára gbogbo. Wọ́n ní ó túmọ̀ sí pé K1 the ultimate fẹ́ lọ owó òṣèlú láti kíbọ kínní ọ̀hún ṣe mọ̀ pé ó ní Tinubu ọ̀rẹ́ òun ni àtàwọn kan lẹ́ẹ̀kan lẹ́gbẹ̀ẹ́ APC. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó náà ni wọ́n ti fi lẹ́tà rẹ̀ ránṣẹ́ sí Dàpọ̀ Abíọ́dún tó jẹ́ gómìnà fún ìpínlẹ̀ Ògùn tó máa ṣe kò kárí ẹni tó máa joyè náà. Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ onírúurú nǹkan láwọn máa fi wọ̀n wá ní ìkànnì yìí. Yorùbá Parapọ̀ TV náà lè wà bí ọba jẹ́gbẹ́ àkọ́kọ́ lẹ́yìn ń wò wá abẹ́júlólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ò tí ì tẹ subscribe button síbẹ̀. Àwa ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ ẹ́ síbẹ̀ ẹ̀já bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó bá wa dọ̀rẹ́ ẹ wá mú gbàgbé láti ti aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. Ẹ wò ó oníjù báyìí lọ tárí lábalábí tá a wà yìí a ó tún pàdé lọ́jọ́ míì ọjọ́ orin ni búburú kan ò ní ṣe yín kò ní ṣe wá ire o ire kàbìtì.